etí ojú obìnrin yìí kó tó bímọ kò yí sí gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ. àṣẹ o àṣẹ o àṣẹ o. ẹ gẹ̀ǹjẹ ọmọ. àṣẹ o àṣẹ o. ìlú bíi tẹ́jì ìwà gbé kan lẹ́kọ̀ọ́ dáa. bàbá wa sọ wa pé lùmọ̀ tù. tí pànìyàn bá ti pọ̀. kò dáa kò dáa àmọ́ ní iṣẹ́ ní ìṣe ìwúwo gèè wa iṣẹ́ téèyàn ọmọ sí lọ títí lẹ́yìn a ṣe tá a fi gbóni a tó ọmọ owó tó dogun ẹ̀ kí làwọn àmọ́ ṣe pa sí ìdí ẹ̀ àti kọjá rẹ o àti kọjá. Otasansan rédíò and TV. Odidi owó tí ó tó nǹkan yé sí ẹni ó gbé wá kì í ṣe pàjánù ẹ̀ fún wọn pé ìmọ̀ ògùn owó bàbá mi ọkọ mi o kì í ṣe pàjánù ó gbòòwò wa o ẹ sì ní máa kówó mi kankan o àmọ́ nídìí iṣẹ́ yín ọ̀nà odidi owó ọ̀la ìwọ́n tó iṣẹ́ ìjọba tó ṣoṣo lẹ́ ọ̀yẹ́ ẹ lébi ọ̀ wípé ẹ lọ lágbájá wà wọ́n mọ̀ nídìí ilẹ̀ éka kan nílùú yín ìjọba ń wà ọ̀rọ̀ sáré wà tí wọn ní ó sì gàn éka rẹ̀ ní ìṣẹ́jà pé 1 million náà tà lù yìí éka mẹ́wàá tó ní 10 million kò lè burúkú ọmọ tán kí wọ́n náà gba 50 million lòwe ìyókù náà wọ́n ló fi ṣe nǹkan. iṣẹ́ tó sólò ẹ̀ ṣe nìyẹn. ìwọ tó ń ṣe bí kíra òdi iṣẹ́ kan láàyè lọ́dọ̀. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi kan bẹ lẹ́kọ̀ọ́. ọlẹ́ẹ̀kì bọ́sán wo fíìmù ẹ̀. tọ́wọ́ àti dẹ́ni ó pè mí dákẹ́jà máa bọ̀ bí báyìí ẹ wá sí fàájì sáàmù yá kà mọ́ wá bí mo ní ìfẹ́ máa dáko ẹ̀. mo ní sẹ́ẹ̀tì yín lẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀ ìmọ̀ tí ìkọ̀lé. àtọ̀dún. mo ní lọ́ọ̀ni àmọ́lẹ́sì ìkọ̀lé àjò ilé kíkọ́ wà lọ́tọ̀ téèyàn fi máa kọ́lé ọ̀tọ̀ nìyẹn. oṣù àdéhùn ọwà fẹ́ràn bàbá wa fún wa oṣù àdéhùn ni wípé tẹ́ wá fẹ́ ṣe tí àìpẹ́ fẹ́ kọ́lé tí lè wí ìlànà bẹ́ẹ̀ ṣoṣo. pé yóò sọ fún pé tí mo fẹ́ rèé. ẹni sọjà ẹ wà sọ ẹ ti jẹ ẹ sọ oníbẹ̀sì rẹ sọ fún nǹkan wọn sẹ ẹ sì. yóò rí ṣe. ẹ rí ṣe ọ̀ṣọ́ àdéhùn tó ó làálà ìgbà tẹ Ọlọ́run wọn bá gba tí ń lò ó di iṣẹ́ yìí má jẹ́ ń ṣiṣẹ́ o. àṣẹ o. ọ̀nà tí bàbá mi fi ilẹ̀ má jẹ́ ń ṣìtọ́ o. àṣẹ o. ẹ wọ́n gbọ́ tí yàrá gbogbo bá tá à ń gbọ́ lórí iṣẹ́ tí wọ́n jọ lójú àwọn èèyàn ilé ẹ̀ fi ṣe. ilé ẹ̀ fi ṣe. Ọlọ́run ní gbogbo ohun tó ń dá. dáradára ni. ẹyẹ egun bẹ́ẹ̀ àbí. ẹyẹ àkàlà bẹ́ẹ̀ àbí. ẹyẹ ẹtu bẹ́ẹ̀ àbí. àgùntàn bẹ́ẹ̀ àbí. àgbọn bẹ́ẹ̀ òwúkọ́ bẹ́ẹ̀ kòwé bẹ́ẹ̀ ẹyẹ ẹ̀gá bẹ́ẹ̀. gbẹ̀nà bẹ́ẹ̀ mi ṣe ọ̀rọ̀ yẹn sí òdi ogun mi mọ̀ ni làwọn tán ń pé kéèyàn máa wá nǹkan ayé èèyàn òdi ogun ni ọ̀hún sọ́mi ibẹ̀ tó lè dẹ́yàn bí kẹ́ mọ́ sọ ya atẹ́gùn tẹ́gbẹ́ta wa dá akọ ìpínlẹ̀ ẹ̀sẹ̀ ní ìṣẹ́ sọ pé yọ sí ìtò rẹ̀. kó dẹ tán tàlí 4-5 léṣe àwọn sọ́kàn bẹ́ẹ̀ pé 16 lọ́nà méje 16 lọ́nà méje. lọ́ fi jẹ́ pé bíi tí mo máa sọ sẹ́yìn tẹ́ wá pé babaláwo kan tẹ́ wá ní tọ́wọ́ sọ pé ẹ mọ́ fẹ́ fọ́dẹ̀ ẹ̀dì wa ẹ mọ́ bínú ẹ mọ́ sọ burúkú wọn bàbá wa máa pò mí alọ́rọ̀ ọ̀rọ̀ gidi ní yobi lápò babaláwo tí ò ní gbà yàn nǹkan yọ̀ wọ̀n o tí ò ní gbà yàn babaláwo mi tí ó jẹ bówó tí ó fi mu tí ló ń wà oògùn tẹgbẹ́ ẹ̀ pé ní 500 ó lè pè ní 35 àṣẹbí kókó kó lè mu tí kò yóò ti jẹ ní. sẹ́jẹ́ akúrabọ̀ aláwo bàbá ẹ̀ka àrọ̀ akó àní ẹjọ́ ó wù mí kẹ́ bá mi ṣe nǹkan ọ̀rọ̀ gidi yobi lápò ó wù mí kẹ́ bá mi ṣe nǹkan o ẹ̀kẹ́ báyìí mo fẹ́ ṣe lónìí tí bàbá yà wálé yọ ní fẹ́ fọ́dẹ̀ ẹ̀dì bàbá mi sànú ó wù mí kẹ́ bá ṣe nǹkan iye bẹ́ẹ̀ ní fún ìjọ ẹ bá mi ṣe ó ti pọ́n yẹn ògùn téèyàn dá pọ́n 500 èèyàn lè sí lọ́ndẹ̀ ẹ̀dì èèyàn lè sí 150 tọ́wọ́ sọ òtútù lẹ́nu òun sọ kan bẹ̀tán sọ yẹn dolówó kéèyàn mo sì wà látọ̀ ó sì kó láyé yẹn. láì lo ara èèyàn. kí la bá dé bẹ́ẹ̀ òun sọ alágùntàn àbí. ọdọọdún lẹ́ẹ̀mọ̀ pàgùntàn ẹ̀mọ̀ inú ọgbọ́n pọ́n òkú là gọ́ sẹ́ǹsì bàbá mi lọ́kọ́ mi. ọpọ́n òrùkù. ẹ̀ẹ̀mejì lẹ́ẹ̀mọ̀ wẹ̀ lọ́dún nǹkan yàtọ̀
méjì lọ́dún. ọmọ méjì lọ́dún ọ̀sọ́ mi bẹ pé tó sùn wà lé báyìí ẹ lọ́ọ̀dún ẹ wẹ̀ ẹ jẹ́ ẹ sì lọ́ọ̀ bẹ̀ owó sùn tó lé kó sí òtò wọ̀ mo ní ìdíyẹ bẹ́ẹ̀ o ẹ sì kí mo sọ fún yín ìyẹn ó rèé. èmi ń bẹ tẹ́yẹ̀ mọ́ sínú kó sí òkú táwa ti parí ọ̀sọ́ táwọn wí olóńgbò lè máa lò táwa ti parí ẹ̀ 41 days lẹ́tọ̀ máa lò ìkó sí yàtọ̀ èmi ń bẹ pé táwa parí rẹ̀ ní $1 million lẹ́yìn tẹ́wà ti ń wẹ̀ tí n kàkà gbogbo wa ìmọ̀ ògùn owó ẹ̀kẹ́ mọ́ tẹ̀lé wọn ìmọ̀ ògùn owó ẹ mọ́ gbàdúrà mi torí ògùn owó ìmọ̀ ògùn owó bàbá àmọ́ kówó lórí igun ìmọ̀ o àmọ́sọ́ ń bẹ tí gbèsè ayé yàn tí ó dùn yìí tí ó dùn kù téèyàn gbẹ̀gbẹ́ mu téèyàn gbàgbà mu èmi ìgbẹ́gbẹ́ láti parí ẹ̀tàn $5 million lẹ́yìn kẹ́ tó lò tán tẹ́wà ti ń wẹ̀ àti ọmọ bùlọ́ tó yọ ọmọ bùlọ́ sí. òun sọ́mi ìbẹ̀tọ́ ládé òpè tẹ́wà bẹ̀ yìí lọ ẹ̀ lónìí kó tó tóṣù mẹ́ta ẹ̀ kọ̀lé tẹ́ sì gùn ká ọwà tí ó sì nípa lára gbogbo eléèmọ̀ làwa fi sí mélòó láti ìṣe táwa fi máa dẹ́mi ọlọ́mọ èmi ọmọ ọlọ́mọ légbodò etí ojú obìnrin yìí kó tó bímọ kò yìí sí gbogbo ẹ̀yà abẹ́ ọmọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ. àṣẹ o àṣẹ o àṣẹ o. ẹ gẹ̀ǹjẹ ọmọ. àṣẹ o àṣẹ o. àwọn ẹja kíyèsí ẹja kí àmọ́ sẹ́yìn tí ò fi dùn mí pé bàbá ẹlòmíì gan mi tí mo wí kí sí babaláwo. orí babaláwo gidi ò ní mọ̀ kó yóò yẹ kó mọ̀ yìí pé èèyàn ẹjẹ èèyàn. ìlú bíi tẹ́jì ìwà gbé kán lẹ́kọ̀ọ́ dáa bàbá wa sọ wa pé lùmọ̀ tù ní. tí pànìyàn bá ti pọ̀. kò dáa àmọ́ ní sẹ́ni ìṣe irúwó gèè wa ẹlòmíì ṣe àkáǹtì alákáǹtì lórí láàkìtàn òun náà di babaláwo ó fi wọn pé èrò ọmọkọ èrò àwọn akọjá apá àpè ọlá yìí ìta àwọn là á sọ pé a mọ̀ ìtẹ́yẹ̀ wá sí ìmọ̀ à á sọ pé a mọ̀ o wọn níyì ẹ̀tẹ̀ ni wa ibi tí mo sọ iṣẹ́ téèyàn ọmọ sí lọ títí lẹ́lẹ́ a ṣe tá a fi gbóni a tó ọmọ owó tó dogun ẹ̀ kí làwọn àmọ́ ṣe pàṣẹ ìdíyẹ àti kọjá bẹ́ẹ̀ o àti kọjá bẹ́ẹ̀ ẹsẹ àti kọjá bẹ́ẹ̀. tó akéwògbè lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn bàbá wa Adákẹ́jà òun náà ni a ti wà pẹ̀lú wọn láti bí 30 ìṣẹ́jú wákàtí kan sẹ́yìn tí wọ́n sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún wa nípa pé èèyàn sì rán rí tajé ṣe nídòóṣẹ́ tó bá yàn láàyò ó sì mọ̀ wípé ẹ̀yin náà ti rí ìkan tàbí méjì dìmú nínú ọ̀rọ̀ bàbá bóyá ẹ̀yin náà kàn tẹ̀ wá wò wípé ẹ ní ìbéèrè kan tẹ́ fẹ́ fi bàbá láti pé kán là ń lọ́yẹ̀ lórí tí ó ń jẹ́ làkọjá yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá wọ́n bá ní pé tí a sì lè fi kọ́lẹ̀ dáadáa bàbá ẹ bá ní pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fáwọn tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wa. àánú gbà aboyún inú yóò bì wẹ́ àgàn yóò finú soyún yóò fẹ́ ìgbọ́mọ kan àníwówó tí ẹ̀rọ ọgbà yẹn sọ̀rọ̀ mi ẹgbẹ́ tí wọ́n á pè mí yóò lọ 070 77 25 19 30 30 070 77 25 19 30 wọ́n á ti pè mí ń gbé. ẹ ní ti WhatsApp náà bàbá. ti WhatsApp náà ń bẹ. ẹ bá ní pè. 081 54 26 59 80 àtòdo. ti WhatsApp nìyẹn. 081 54 26 59 80 ti WhatsApp nìyẹn. táwọn ti pè mí. ìṣe ilé ayé àǹfààní lọ ní. lọ́jọ́ mọ̀ sí yẹn láǹfààní. lọ́jọ́ òní tí àdúrà wọn gbà. gbogbo àwọn èèyàn wa èmi náà ní fámílì ń bẹ. ìlú èbó ni o South Africa ni o ìlú London ni o Abidjan ni o Ghana ni o Dubai ni o ìdùnnú tán bá lọ iná ń bá padà. wọ́n ìtajé ṣe o. ọ̀tán wà yẹ àwọn àmọ́ dálé sẹ́lẹ̀ ni o. kúrúkú hàn ní ìnira ara ẹ̀ ní ẹ̀kọ́ ayò ní ní ẹ̀rùn. wọ́n ní pàdé lábúrú lọ́nà.
ipò gíga náà mọ̀ mú o lókè lẹ́ mú irun sí òkè gbogbo wa mọ̀ lọ gbogbo àwọn tá a wà Nàìjíríà náà àwa náà á ìtají sí o orúkọ ò ní sí a ní dáàmú o àdúrà wọ́n gbà o. àṣẹ orúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá. orúkọ mi ni Ẹ̀sọ̀dákẹ́jà bí èṣù ìsọ̀jàbẹ́lẹ̀ kan ọ̀tọ̀ nílùú Ìkòyí lọ́sùn state. ẹ̀sìn tó títí ìgbà míì tí a tó máa tọ̀ bàbá wa láti jọ máa fi omi joro ọ̀rọ̀ lórí àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú nǹkan ìbílẹ̀ nǹkan ìṣẹ̀ǹdáyé nǹkan àbáláyé wa nílẹ̀ Yorùbá. ìkànnì Otasansan TV náà ni ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wa. Tajudeen Olówó pé orúkọ tèmi ìnajú ẹkùn tí bọdẹlẹrù ní gbogbo gbà títí ìgbà míì láàpún pàdé lórí ìkànnì yìí ire àtayọ̀ kò ní tán nílé gbogbo wa ó dàbọ̀.